Mo kí ọlọ́lá jùlọ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé fún bíbọ́ sí ipò igbákejì alága àwọn gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà. Àfojúsùn àti èròǹgbà rẹ̀ fún ìdàgbàsókè orílẹ̀‐èdè Nàìjíríà ni àwọn akẹgbẹ́ rẹ̀ rí tí wọ́n sì mọrírì rẹ̀ púpọ̀ púpọ̀, eléyìí tó sì ti gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ dókè téńté tó sì ti sọ di àwòkọ́ṣe láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ pẹ̀lú àwọn ìyàkọ́kọ́ ìdàgbàsókè eléyìí tó ti ń farahàn láti bí ọdún mẹ́rin sẹ́yìn. Ó jẹ́ kó di mímọ̀ pé gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n dáṣọ iyì bò nítorí pé àwọn àṣeyọrí rẹ̀ tó ti ṣe ní sáà àkọ́kọ́ ni ó jẹ́ kí àṣeyọrí ó wà fún un lásìkò ètò ìdìbò eléyìí tó kọjá, eléyìí tí inú mi sì dùn láti sọ pé ọ̀kan lára alájọṣepọ̀ fún gómìnà Ṣèyí Mákindé ni mo jẹ́. Nínú eléyìí ni mo fi ń kí gómìnà fún ṣíṣíṣọ lójú àtúnṣe àrágbáyàmúyàmú ibùdó gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tó wà ní ìlú Àbújá, níbi tí ó tún ti ṣàfihàn rẹ̀ wípé ìfarajìn rẹ̀ láti lè jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó mọ́ wà lókè téńté àti ní ìgbọnnu ìdarí ní olú ìlú ilẹ̀ wa Àbújá ló tún fojú hàn sí. Pẹ̀lú bí sáà kejì omi tuntun 2.0 ti ṣe ń gbáradì láti bẹ̀rẹ̀ báyìí, eléyìí tí àwọn èèyàn sì ti ń fojú rí pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ló tún lọ ní ìpasẹ̀ dídára àti ìdàgbàsókè lábẹ́ ìdarí gómìnà Ṣèyí Mákindé. Mo wá gbàládùra wípé kí Ọlọ́run ọba kó túbọ̀ máa ró lágbára, kí ó sì tún máa fún ní ọgbọ́n, ìmọ̀ àti òye láti lè jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó túbọ̀ máa wà lókè téńté, kí ìdàgbàsókè tó jọjú kó sì máa farahàn bẹ́ẹ̀. Lẹ́ẹ̀kan sí i, a kí ọlọ́lá jùlọ kú oríire. Èyí ni ọ̀rọ̀ tí ẹni tí ń ṣe Mogaji Olasunkanmi Tegbe fi síta láti kí gómìnà Ṣèyí Mákindé kú oríire fún jíjáwé olúborí bọ́ sí ipò igbákejì alága àwọn gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn ohun mèremère eléyìí tí ó ti ń gbéṣe láti bí ọdún mẹ́rin sẹ́yìn tó sì tún wà ní ìgbáradì láti bọ́ sí ìgbọnnu ìṣàkóso omi tuntun 2.0.